bó ti jẹ́ pé wọ́n ní orúkọ yín pé ìdílé ọba tó Adéwòye Adéyínká Kábíyèsí Owurolawa ibi orúkọ yẹn ti jẹyọ. Ìgbà tá a wà ní iléeṣẹ́ MITV ní orúkọ yẹn ti jẹyọ. Nígbà náà àyè máa ń gbà tó wákàtí 3 la máa ń lò. Tó bá ti dà wọn sáà kan àá wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀ pé káwọn ará ilé pè wọlé kan sọ nǹkan tán rí nípa ètò wa fún wa. Mo rántí onítọ̀hún sọ pé Lagos Island lòún ti pè, mi ò rántí orúkọ ẹ̀ mo ṣùgbọ́n ní bí ẹ ṣe ń ṣe ètò yìí àwọn gbádùn ẹ o, kí ló tẹ̀ ṣe yan olóyè láàrin ara yín kí bàbá tó kúrú nínú yín kó jẹ́ kábíyèsí kẹ́dẹ̀ yìn àwọn olóyè tó kù bọ́rọ̀ yẹn ṣe wáyé nìyẹn. Mo onítọ̀hún rí dọ̀ọ̀la báyìí àmọ́ àtẹ̀jọ́ foríkorí àwọn tó kù dẹ̀gbà. Ìgbà tí mo ta tó wá gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé dà ìwọ Jàráyà Martins o máa jọ́túnba, ìwọ Fèyíkẹ́mi ní Ọláyínká máa jẹ́ ìyálóde, ìwọ Bímbọ́lá Sàlàkọ́ máa jẹ́rẹ̀lú bá ṣe fúnra lóyè nìyẹn. ẹ ṣàtàwà gbogbo ìrìn àjò yín láti Jàǹkàrà lọ sí ọ̀dọ̀ Àlàdé Alómilẹ́ lọ sọ́dọ̀ Àjàlá travel over the world lọ sí MITV lọ sí AirTV. Ǹjẹ́ oore kẹ́ni tó kà sí pé mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo tójú rí? Mo dúpẹ́ o, tí n bá ní kí n máa ka oore Ọlọ́run nínú ayé mi àkàn máa bú omi àkàn máa jábọ́ lójú mi nítorí pé àtàpátá dìde ni mí. Ìdílé bàbá mi ìdílé ọba ni. Ẹmu ni bàbá tó bí mi gangan dá pété ẹ̀ pé ọmọ ọba lòun náà torí nílùú wa ẹmu ni wọ́n máa ń tẹ̀ ń bò wọ́n sọ pé ọmọ èsì ẹ̀ àmẹ́mu wọ́n máa ń fi ń ṣàwàdà. Èmi ò dẹ̀ gbé bẹ̀ so kò jẹ́ kí yẹn bí mi náà àbí kó dùn mí. Ṣùgbọ́n mi ní ṣáláàdì gbọ́dọ̀ lọ́wọ́ báyìí pé mi ò tiẹ̀ mọ̀ pé mo lè ra kẹ̀kẹ́ láyé mi débi tí màá ra mọ́tò, débi tí màá nílé, débi tí àwọn kan wá kóra wọn jọ yí pé Adéyínká Adéwòye náà fẹ́ máa forúkọ ẹ̀ jẹ́ náà fi dẹ́gbẹ́ kalẹ̀ tán fi sọ Kábíyèsí Owurolawa. Ẹgbẹ́ Kábíyèsí Owurolawa ti tàn káàkiri àgbáyé báyìí. Mi ò dẹ̀ mọ̀ kankan pẹ̀ kó tó di pọ́n da sílẹ̀. Ṣùgbọ́n torí pé èmi náà máa ń jẹ́ nìkan tó máa ń kó èèyàn mọ́ra náà Ọlọ́run ṣe ń bá mi ṣe tí mo dẹ̀ rí pé mò ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà ní pé mi ò borúkọ ẹbí jẹ́ kàkà kí ewé àgbọ̀ndẹ̀ kókó ló ń lé sí. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báyìí pé ibi gíga là ń lọ torí pé ibi tá ti ẹrù pa máa gbẹ́gbẹ́ ẹ̀ dé láì mọ̀ nǹkan kan Ọlọ́run bá tún ti jẹ́ kó ga ju bó ṣe wà yìí lọ. Ẹ ṣé gan kábíyèsí. Ọlọ́run ṣe. Ẹ̀yin àti olúayé fújì ìyẹn máyégún ilẹ̀ Yorùbá ẹjọ́ ṣe kékeré ṣùgbọ́n bá ṣe ń sọ̀rọ̀ yìí tó bá sọ pé ká tọ́ka sí ọmọ yín láàrin àwọn onífújì àmọ́ gbogbo ayé ló mọ̀ pé Alaaji Wasiu Alabi Pasuma lọmọ yín. Ẹ jọ irú àjọṣepọ̀ wo ló wà láàrin àti pé báwo lè ṣe pàdé tó fi jẹ́ pẹ̀yìn àti Alaaji Alabi ẹjọ́ súnmọ́ra yín jù? Mo lè rántí dáadáa ní 1996 nígbà tí nǹkan lánàá dáhùn rẹ ti jọ ń gbé ni mo ti mọ Túnjí Sàrùmí tó gbọ́n mọ̀ sẹ́rú ọwá tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ àkóso Alhaji Jọlá Oṣó mi rántí first name ọ̀hún náà mọ́. Ìsọlọ road ní ọ́fíìsì mi àti àbúrò mi kan wà máa ń pè ní Ọlẹ́ẹ̀gbọ́n. Ìsọlọ road náà ní ọ́fíìsì Jọlá Oṣó record sí wà. Ibẹ̀ náà dẹ̀ ni Túnjí Sàrùmí Sarolaji pẹ̀lú ti ń ṣiṣẹ́ ibẹ̀ láti mọ́ra wa. Sarolaji nígbà tí ó kù lọ́dọ̀ Jọlá Oṣó òun náà wá ní ọ́fíìsì tí ó ti ní irinṣẹ́ tiẹ̀ ní Adéyẹmí street ní Mushin. Ó wá ní ọ́fíìsì ní Ìsọlọ road ní Abẹ́òkúta motor road ní ẹgbẹ́ hotel kan tó ń pè ní Chicago. Ibẹ̀ lọ́fíìsì ẹ̀ wà. Ibẹ̀ ni mo máa ń lọ gẹ́gẹ́ bí oníròyìn. Ibẹ̀ ni mo ti pàdé Pasuma. Ibẹ̀ ni mo ti pàdé Sanity kọ́nà fọ̀rùn kẹ́ Sanity. Lọ́jọ́ náà lọ́hùn mi kò mọ̀ pé Kwara ni Pasuma ti wá ṣùgbọ́n ó fẹ́ lọ sí show ní Sunday àtìpàdé ń bẹ̀ Friday ó wá ní kàtà. Ibẹ̀ ni mo ti wá mo júwe oògùn kàtà kan fún kí n má polówó oògùn náà torí gbogbo yẹn ló mọ̀. Ó wá lóògùn yẹn mo ní ó máa sùn tó bá sùn tó bá ti jí pé ara ẹ̀ máa yá. Ó wá láti béèrè mi níjọ́ kejì nígbà tí ó padà dé ọ̀dọ̀ Sarolaji torí pé bí ẹ̀ẹ̀mẹta mẹ́rin lọ́sẹ̀ máa débẹ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ sí tóun náà dẹ̀ ti like mi nìyẹn. Ìgbà náà ń gbé Mushin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí fẹ́ẹ́ ṣe ń gbòòrò sí díẹ̀ nìyẹn. Nígbà tó di 1996 èmi náà 1996 yẹn náà ni èmi náà fẹ́ dọ́gbọ́n dá magazine tèmi náà sílẹ̀ tí mo pè ní Check. Pasuma tí ì ṣe kọ̀ǹpútà ń gbà yẹn tí mo sọ pé Pasuma ti di kọ̀ǹpútà torí gbogbo ṣòwò ẹni máa ń lọ bó dẹ̀ ṣe máa ń ṣe ọwọ́ jó yẹn bí ìgbà tí àwọn rọ́bọ̀tì máa ń jó ni. Wọ́n á yàlẹ́ nígbà tí òun náà wá ṣe kọ̀ǹpútà wọ́n pẹ́ ṣé ẹ ti mọ̀ pé báyìí tẹ́lẹ̀ mo ní
òye làgbà ń wò ṣùgbọ́n láti gbà yẹn láti di tẹ̀gbọ́n-tàbúrò wọ́n dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sí mi nǹkan tí mi náà dẹ̀ máa ń ṣe bí bàbá sí i nígbà tí màmá wa mọ̀ ìyẹn màmá wa olóògbé Adijatu Kubra màmá dáadáa kọ́ lọ́nba àfọ̀rún kẹ́wọn táwọn mọ̀ pé ọmọ Kwara lèmi inú màmá wa dùn màmá ò lè ṣe ká má pè mí kábíyèsí ò béèrè mi má pè màmá àpè àjọkẹ́rẹ́ àjọṣe dáadáa nígbà táwọn rí pé mo close mọ́ Pasuma dáadáa àìfẹ́ yẹn tó wá pọ̀ sí kì í ṣe pé mi ò fẹ́ràn àwọn eléré tó kù torí mo rántí pé nígbà tí Alhaji Wasiu Alabi Malaika tó wà bẹ́ẹ̀ bí 20 ọdún àbọ̀mọdún 19 ní bàbá Alhaji ti fà lé mi lọ́wọ́ Alhaji ọmọ Wasiu Alabi Pasuma ti ń jẹ́ Barishoki Rasheed Akanji Alhaji Barrister ló fà yín lé mi lọ́wọ́ bàdẹ ṣe gẹ́gẹ́ bí oníròyìn bí ṣe ń kó wọn kiri nìyẹn torí mo rántí ọdún tí Alhaji Wasiu Alabi Barrister àti Alhaji Kollington Àyìnlá parí ìjà ní Àríyá night club ní hòtẹ́ẹ̀lì bàbá wa King Sunny Adé mo wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn tó jẹ́ pé àwọn èèyàn rí ìyàtọ̀ oníròyìn yàtọ̀ sí àwọn tó ń gbẹ̀gbẹ̀ títì lọ mú ìròyìn tiwọn tó kí n máa ń fọ̀rọ̀ gùn pẹ̀lú ìbáṣepọ̀ mi àti Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ìbáṣepọ̀ tó dán mọ́rán ni ìbéèyàn bí ọmọ 4 á fẹ́ràn kan jù kan lọ láàrin wọn látàrí ìwà tó bá ń hù síra wọn mo rántí lọ́dún kan mi lówó ẹran léyà rárá mo lè ti wọlé yá mo ti paran bí ẹ̀kíní ẹ̀kejì ó kàn la ni wọ́n jẹ́ ń lọ bá Pasuma mo dẹ̀ délé ẹ̀ bàbá kí lẹ fẹ́ wọ́n dẹ̀ ṣẹ̀ ti òde rédé ní ìjọ sátidé yẹn mo ṣe kó jáde nìyẹn tó ní mi ò tí ì rẹran ní bàbá ẹ̀ lè lówó ẹran yín kù mọ́ ní mi lówó lọ́wọ́ ó dẹ̀ ọdún náà ti pẹ́ ó kó 40,000 naira fún mi kí ṣáà pé mo ṣe owó sí lọ́wọ́ bí ìfẹ́ wa ṣà ń gbòòrò sí gbogbo gbà tó náà gbogbo ọjọ́ ìbí tí mo ti ń ṣe ìgbà tí mo ti gbọ́njú tọ́lọ́run ti ń gbà fún mi náà Pasuma ló máa ń kọrin fún mi àfìgbà kan díẹ̀ tó jẹ́ pé àyè fúnra wa nítorí ẹ mọ̀ pé ẹ̀wọ̀n àtẹnu lè ṣe kó má jà bàkí dẹ̀ ń ṣe ja ojúkojú báyìí ẹ mọ̀ pé wọ́n wí òun ni ó fà Ọlọ́run dẹ̀ ti rí pé gbogbo èèyàn kì í ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa tẹnu mọ́ gbogbo gbà gbogbo èèyàn ti wá síbi ìsinmi èyí tá a fẹ́ ṣe ó wà lọ́wọ́ Ọlọ́run ọba.